torí wọn kọ́ wọn nítorí wọn ló máa kọ́yàn àwọn òbí wọn náà ìkà ni wọn àwọn àfa àwọn ìkà ni wọn kí lè fẹ́ kọ́ wọn ọmọ tó ń show love ọmọ tí ò jẹ́ 3 square meal láyé ẹ̀rí íńtánẹ́ẹ̀tì wọn fi ń tọrọ owó ẹ̀rí wọn bọ́ ṣe ń tọrọ owó kiri ni tí máa bá lọ sí kíní lọ́dọ̀ láti tọ́ bá lọ sí wọn bẹ̀ tí wọn fẹ́ sanwó skul kò sígbà tó wọn kì í ní problem láyé wọn ṣáwọn ọmọ lẹ́pẹ̀ yà bá dánwò tó bá dàgbà ẹ̀rọ kó máa láàánú ni kò lè láàánú kò sáàánú fún wọn gbogbo ẹ ṣe tí a bá ti ẹ̀rí aláìsẹ̀ ẹ̀ tí ò bá mọ̀ nù yín ẹ lọ wọ ẹ tó ọmọ tó bá fi oró kọ́ tó bá dàgbà oró ló máa wà nù ẹ̀ ọmọ tó bá fi ìfẹ́ kọ́ tó bá dàgbà ìfẹ́ ló máa ní àwọn lè yóò nífẹ̀ẹ́ wọn lè nífẹ̀ẹ́ láéláé ẹ wà bó jẹ́ wọ ìlànà tó ń ṣe pé ta ní ta lélẹ́yìí tó ń gbó bí ajá ń bẹ̀ ọmọ wọn jábọ̀ bí ẹran ni because àṣírí wọn ti tú àti dá wọn mọ̀ ẹ̀kan la ẹ̀gẹ́ bí bọ́lá ìṣe sọ́sìn ẹ̀kan pé lábúràmù pẹ̀rọ ẹ̀yìn pẹ̀rọ gbogbo sóòtì ẹni tó bá ti nú ẹ̀yìn tàbí kò sọmọ ìkéré nú yín ẹ lọ ka báìbù kẹka Quran the same story ní gbogbo ẹ̀ pátá ńkọ́ change ẹ̀ ni ọlọ́run ò bá nàbí kankan sọ̀rọ̀ ànábì kan exist kankan bí kankan sàárè tán ló wà mọ́ka ẹ̀rọ bíṣì ni wọ́n ṣe story tànábì ọ̀nà ṣe ti Jésù Israel is 72 years old 74 sorry lọ́dún yìí náà ṣe ó ṣe dá Israel lílẹ̀ wọ́n lè ti bí Jésù àtọ́nú kìlọ̀ over 1,000 years mo náà ṣe wá sí síbẹ̀ yẹn Abraham ọmọ Iran ni ó dẹ̀ wá sí Egypt wá fọmọ fẹ́rù kan bẹ̀ so kí ló kàn pẹ̀lú Saudi Arabia ṣe tó máa ti ń bá yín sọ̀rọ̀ yìí náà máa rò ọ̀rọ̀ tí bá ti rò kókó ṣe kò torí Kúránì tó pé ẹ gbọ́dọ̀ béèrè ọ̀rọ̀ Kúránì ló fà yín lẹ̀kẹ́ máa béèrè ọ̀rọ̀ ó ní kẹ́ ẹ gbórí yín lẹ̀kẹ́ máa lórí ẹran tó náà ní sí ni Kúránì kẹ́ ẹ gbórí yín lẹ̀ gbọ́dọ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ kíní wá lọ́mọ kíní kan ní wá sí mi ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀sìn yóò ṣẹ̀sìn gidi ẹ̀sìn rọ́bìṣì mi ti bá wọn sọ mi ti fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn àwọn ọmọ tọ́ntọ́ náà kò sọmọ gidi alálùbáríkà nu gbogbo àwọn tèmi rí nu wọn they are all animals. ẹgbẹ́ bá bí wọ́n lè rè pé ṣé àlà tí wọn ò gbọ́ Yorùbá ni. kò gbọ́ Yorùbá kò lè gbọ́ Yorùbá kò ń ṣe fún wa kò ṣáàlú wọn ni ó ń dọ́gba fara ayé kò dọ́gba fara ayé kò dọ́gba fún wọn nínú wọn. tó ẹni ọ̀dà ìjọba tí wọ́n á sábà yí ọmọ nọ́sẹ̀nsì ni ìlú wa ti ṣe Muslim country orí burúkú tó máa ń ṣe ó ti dé lọrin ẹ̀yìn ọmọ ìlọrin yẹn káàbọ̀ sínú òfò ó ti wà lọrin ó ti wà ní Ìwó. èmi tẹ mo tẹ kọjá lọ ní bá rí wọn tó ń bú ọmọ ọba tó ń bú gbogbo wọn èèyàn tó máa ń ṣe program yìí lọ ń bú mo kọ́kọ́ ní sọ wọn wá ní kó padà sílẹ̀ oko ilẹ̀ bàbá wọn kó wá máa ṣe àgbẹ̀ ní pé irú tó ń ṣe ní ilẹ̀ abroad kò ṣe kíní kan pé ibi tí mo tẹ wá fi wọlé pé wọ́n ní ọmọ wọn ò mọ̀wé wọ́n pọ̀ ọmọ wọn ò mọ̀wé nílùú yìí pé kò gbóyìnbó ọmọ wọn ò gbóyìnbó èyìnbó náà tó ń sọ náà yín mọ́ yìí náà kò sí bí tọ́pọ́lọ́ ọmọ bá ṣe dọ́ta tó kó má mọ ìbò sọ torí ẹ̀ mo fi wọlé kọ́kọ́ fi wọlé pé iṣẹ́ àgbẹ̀ mo á sọ pé iṣẹ́ àgbẹ̀ tí orí tó ń kọ tó ń pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ lè bàbá wa mo ní wọ́n fi encourage náà wọn bàbá yẹn ń kọ́ ni láti fi encourage pé kọ́ lọ school kọ́ dẹ̀ wá ṣàgbẹ̀ kò ṣe pé kó má ní pé kíní pé bí àṣẹ àwọn ṣiṣẹ́ míì náà àwa Yorùbá ń ṣiṣẹ́ mi kò ṣe iṣẹ́ àgbẹ̀ nìkan là ń ṣe ìyẹn lèmi fi wọlé tó fi wá pé ṣé èwo ni mò ń ṣe bẹ́ẹ̀ mo wá fẹ́ dá ọkọ pé mò ń ṣe ifá mo tó pé mo mọ̀ ṣe nípa Ifá. ṣẹ́ni kan tó ẹ máa gbọ́ brother mi kó ṣojú àti débẹ̀ yẹn let me tell you something ṣé ibi tó wà yẹn kò sí nǹkan tó lè sọ láyé yìí nǹkan tó mọ̀ náà máa bí ẹ nǹkan táwọn náà mọ̀ náà máa bí ẹ they ask you wọ́n máa bèèrè àwọn ọ̀rọ̀ òpònú náà máa ń sọ mẹ́ ọ̀rọ̀ tó ponú tí ò ní làákàyè kankan so I don't go there mò ń wò wọ́n lọ́ọ̀kan báyìí ni ẹni tó bá tó bẹ̀ tó bá bí ni ẹ sọ pé kí n jábọ́ kí n kúrò bẹ́ẹ̀ ni mo ti kúrò bẹ́ẹ̀ ni mo ti wá rí mẹ́sẹ̀jì yín mo lè ti mú nǹkan kúrò bẹ́ẹ̀ ni. níbo ṣe o bí kò sí kan tẹ́ máa ṣe náà òórùn lẹ́jẹ̀ yín ni ẹ̀jẹ̀ mọ́lé ní kò kí ń dùn mí. Material yẹn Muslim yẹn ẹ bá ti lọ kò tẹ́yìn náà lè pààyàn nìyẹn àbí. Titus Taylor báwo ni jálàfíà ni o. orúkọ mi ò lè ká o.